Èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tí a gbọ́ èyí yà wá lẹ́nu. Ti wa Canada wọ́n ló ti lọ file petition o pé lórí àwọn àǹtí wa tí wọ́n lọ gbéṣẹ́ burúkú tí wọ́n lọ gbé rán àwọn jàǹdùkú pé kán bojú Queen Naomi jẹ́, ojú ọ̀tá wọn jẹ́. Wọ́n ní ó file petition pé wọ́n gbọ́dọ̀ fi ojú ba ilé ẹjọ́ nítorí pé ìbanilórúkọ jẹ́ òun ní nǹkan tán ṣe fóun yìí. Ẹ mọ̀ pé àǹtí wa ó ní position ní Canada as a Minister of Tourism. So nítorí ìdí èyí gbogbo àwọn irú ìwà pálapàla báyìí wọn ò fààyè gbà níbi tó ti wá. So wọ́n dẹ̀ ní ó ti kẹ́rù ẹ̀, ó ti jáde kúrò nínú palace pé òun ò lè bá irú àwọn èèyàn báyìí gbé inú palace. Ẹ̀yin náà mọ̀ wípé ara nǹkan tí Queen Naomi fi kúrò nínú palace yẹn nìyẹn. Nítorí pé wọ́n mọ̀ wípé àwọn àǹtí wa gbogbo wọ́n ti fọwọ́sowọ́pọ̀ kán máa ba èèyàn lórúkọ jẹ́ àbí kán máa ṣe nǹkan burúkú òun náà ń ṣe nínú palace. So nítorí ìdí èyí wọ́n ní wọ́n gbọ́dọ̀ sign petition wípé ìbanilórúkọ jẹ́ wọ́n lọ fi orúkọ ẹ̀, wọ́n lọ fi ṣe ìwà burúkú. Torí wọ́n ní orúkọ ẹ̀ ní àwọn jàǹdùkú yìí. Wọ́n ní ìgbà tí àǹtí wa church bá ṣe gbọ́ allegedly o, mi ò sí ń bẹ̀ o, nǹkan tá a gbọ́ la wá torchlight sí o. Wọ́n nígbà tí àǹtí wa church kówó fún àwọn jàǹdùkú, wọ́n ní orúkọ àǹtí wa Canada ló dá. So ìgbà tí wọ́n wá dé police station tí wọ́n bẹ̀rẹ̀ sí fi picture àwọn àǹtí wa gbogbo hàn ọ̀daràn yìí, wọ́n ní picture tó mú òun ní picture àǹtí wa church àti àǹtí wa R. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. So bí ó ṣe ṣẹlẹ̀ náà ni wípé arábìnrin tó ní cafe òun ló gbéṣẹ́ fún àwọn jàǹdùkú. Nítorí pé àwọn àǹtí wa gbogbo wọn fẹ́ kó ojú àwọn hàn sí àwọn jàǹdùkú yìí. Nígbà tó gbéṣẹ́ fún àwọn jàǹdùkú yìí, orúkọ àǹtí wa Canada ló dá. So ìgbà tí wọ́n wá lọ arrest arábìnrin yẹn àtàwọn jàǹdùkú, ṣó ti yé yín, ni wọ́n wá ní pé ẹni tí ó tán rí ojú ẹ̀ tó kó 150,000 naira fún àwọn òun ní àǹtí wa church. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. Ṣé ìwà yìí ṣó bojú mu? Ṣé ìwà yìí ṣó dáa? Ara nǹkan tí Queen Naomi ń sọ nìyẹn àti màmá wọn wípé àwọn olórí á ṣe nǹkan burúkú, kábíyèsí ò ní gbé ìgbésẹ̀. Tí kábíyèsí ò bá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí, ó yẹ kí àǹtí wa Canada kó bá wọn fa wàhálà lórí ẹ̀. Nítorí wípé wọ́n ba orúkọ àǹtí wa Canada jẹ́ lórí ọ̀rọ̀ tí àǹtí wa Canada ò mọwọ́ tí wọ́n ò mọ̀sẹ̀. Àwọn èèyàn gan sọ pé gbogbo àwọn olórí iná plan ẹ̀ pé àǹtí wa M náà máa mọ̀ ń pa ẹ̀. Ìpọ́n jọ jókòó ṣiṣẹ́ yìí ni. Pé bọ́ ti ṣe jọ máa ń ṣe látijọ́ yìí nìyẹn. Pé kábíyèsí ò ka ọ̀rọ̀ wọn kún tó rán jẹ́ obìnrin ni. Wọn ò dẹ̀ mọ̀ pé àwọn táwọn gbé sínú palace wọ́n kọjá obìnrin. Ẹ̀yin náà ẹ̀yin máa jẹ báwo lèyàn á ṣe lọ rán jàǹdùkú wípé kó lọ ba ojú èèyàn kan jẹ́ nítorí pé ẹ fẹ́ kó padà wá sínú palace. Àmì ìwà yìí lẹ wá gbọ́kọ̀ ẹ̀. Ẹ rí pé ilé ayé yìí ò lágbára. Àfi k'Ọlọ́run máa ṣàánú wa lọ́wọ́ àwọn èèyàn burúkú yìí o. Wọ́n ní àǹtí wa Canada ní àtìgbà tóun ti délé ayé òun ò ṣebi sí èèyàn rí, òun ò bá tèèyàn jẹ́ rí. Pé kán má lọ kó ẹrù ọ̀fọ̀ yìí òun lára. Wọ́n ní bá àǹtí wa Canada ṣe kó ẹrù ẹ̀ nìyẹn. In fact wọ́n ló ṣàn bàbá wa erin ńlá ni pé no òun ò wà nínú irú ìwà báyìí, òun ò sí nínú ẹ̀. Pé so kán lọ deal pẹ̀lú ọ̀rọ̀ wọn. Wọ́n ní bó ṣe lọ file petition nìyẹn. Ó lọ file petition ni o. Pé àwọn tó ṣiṣẹ́ ibi ó fẹ́ gbé wọn lọ sílé ẹjọ́. Pé ìbanilórúkọ jẹ́ ni ọ̀rọ̀ yìí jẹ́ fóun. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o allegedly. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àǹtí wa Canada gan, àwọn gan wọ́n ní ẹ̀kọ́ láti kọ́ ní orí ọ̀rọ̀ yìí. Nítorí pé kí lẹ̀yin gan ń wá nínú
irú marriage báyìí. Ẹ jẹ́ á sòótọ́ ọ̀rọ̀, kí lẹ̀ ń bá ká? Ẹ ti ní position ní Canada, ṣé dandan ni kẹ́ ẹ jó lórí ni? Ẹ wá lọ fi ara yín, ẹ fi ń wọ́lẹ̀, ẹ wá lọ jókòó sínú palace pẹ̀lú àwọn ìyá tí kábíyèsí kó jọ sínú palace. Ẹ lọ ń fara yín wọ́lẹ̀ pẹ̀lú wọn. Kí lẹ expect? Àwọn ti mọ̀ pé ẹ̀yin ẹgbẹ́ dání, ẹ̀dẹ̀ jẹ́ ẹni tó yẹ pé ó ní position. Wọn ò ní fẹ́ kẹ́ ẹ wọ àárín àwọn nítorí wọ́n ṣe wà yẹn. Nǹkan tó ń gbé ṣe nínú palace bàbá wẹ̀rin ńlá kì í ṣe kékeré. Wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n máa táṣìírí àwọn fún kábíyèsí ni. Ìtorí ẹ̀ ni wọ́n fi ń wá ọ̀nà tí ẹ fi ní jẹ́ olórí nínú palace yẹn. Ẹ̀kọ́ ló jẹ́ fẹ̀yìn gan alára. Wípé ilé olórogún kì í ṣe ibi téèyàn lè torí wọ̀. Ẹ̀yin èèyàn lé. Wọ́n nígbà táǹtí wa Canada dé, ó ní àwọn lára nínú palace. Wọ́n láǹtí wa ní ó fẹ́ gba apartment tó ń gbé. Oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ. Oríṣiríṣi nǹkan dẹ̀ ni àwọn olórí yìí ń ṣe. Ṣé bẹ́ẹ̀ tàrí ni èyí tàrí nǹkan? Àìmọye ìgbà ni wọ́n á ti gbérú ìgbésẹ̀ láti lọ rán àwọn èèyàn burúkú sí Queen Naomi. Orí kọ́ ló ń yọ Queen Naomi. Orí ló ń kó wọn yọ. Ẹ fẹ́ máa bá ọmọ Ọlọ́run jà. Ẹ jẹ́ tètè lọ jáwọ́ nínú gbogbo àwọn ìwà burúkú tẹ̀ ń wù yìí. Kẹ́ stop gbogbo nonsense. Ẹ wá àǹtí wa yẹn. Àtìgbà tó ti ń ṣe gbogbo nǹkan burúkú. Ẹ wo gbogbo nǹkan tó ń jálù. Ìgbà kan la gbọ́ pé ó gbá mọ́tò èèyàn kan. Wọ́n ní kó san 2 million. Ìgbà kan la gbọ́ pé ọjà ẹ̀ wọ́n gbé lọ. Kò rí ọjà yẹn. Owó run mi. Ìgbà kan la tún gbọ́ pé recently la tún gbọ́ pé shop ẹ̀ ó jóná. Gbogbo àwọn àjálù tó ń jálù ẹ̀ yìí, ó yẹ kí wọ́n gan rò pé ìwà burúkú tó ń wù, òun ló jẹ́ pé ó máa rí gbogbo àwọn nǹkan báyìí. Instead kó jáwọ́ irọ́ ni. Ẹ fẹ́ lọ ba ojú ẹni ẹlẹ́ni jẹ́ láìṣẹ̀yìn. Tó jẹ́ pé kò ṣe ibi fún ìkankan nínú yín. Tó jẹ́ pé ẹ̀yin gangan, ẹ̀yin lẹ wá gbọ́kọ ẹ̀, lẹ fẹ́ lé kúrò nínú ilé ọkọ ẹ̀. Ẹ dẹ̀ ní kí Ọlọ́run ẹ̀ kó má jà. Ọlọ́run ẹ̀ máa jà. Ọlọ́run ẹ̀ máa jà. Ó dẹ̀ máa bínú sí ẹni tó bá ń ṣe bí ni. Ẹ̀yin èèyàn lè tá tó gbọ́ nìyẹn o. Wọ́n ní àǹtí wa Canada ti lọ file petition o. Wípé wọ́n fẹ́ bá òun lórúkọ jẹ́ nínú palace kábíyèsí. Ọlọ́run á jẹ́ kí gbogbo yín kẹ́ ẹ gbọ́n. Nítorí pé a lot of you nínú palace yẹn, nínú ẹ̀yin sissy gbogbo ẹ̀ tí gbọ́n, ẹ̀ tí wake up. Ọjọ́ kan ẹ máa gbọ́n, ẹ máa rí i pé nǹkan tẹ̀ ń ṣe gan kò make sense. Kò sí kókó nínú ẹ̀. Ẹ̀yin ará ilé kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ má gbàgbé wípé allege ni gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí. Nítorí pé mi ì bá kábíyèsí gbénu palace o. Nǹkan tá a gbọ́ tó ń lọ lórí social media ni mo wá torchlight sí. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lónìí. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Happy birthday to you all. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Ẹ̀yin èèyàn lé, orúkọ mi ni Máṣọ́lá. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín. Kẹ́ subscribe ọ̀fẹ́ ni. Kò ná yín ní nǹkan kan. Ẹ dẹ̀ máa gbádùn gist lọ́lọ́kan òjọ̀kan. À ń ṣe advert lórí ìkànnì yẹn, kàn sí wa ní masholagist.tv@gmail.com. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers o. A máa dúpẹ́ lójoojúmọ́ ni. Nítorí Yorùbá ní ẹni tó bá dúpẹ́ oore àná, á rí ìmí ìgbà. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń share, tẹ̀ ń comment, tẹ̀ ń like lórí channel yìí. Gbogbo ẹ̀ lárí o. Àdúpẹ́ àtún ọpẹ́dá. Ọlọ́run á bá mi gbọ́ wọ̀nyí sókè. Ẹni fọwọ́ yín gbọ́mọ sìn o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ̀yin tẹ̀lé ṣẹ̀ darapọ̀ mọ́ Mashola Gist TV. Tẹ̀ tí subscribe. Ẹ subscribe. Kí ló ń dá yín dúró? Ọ̀fẹ́ ni gbogbo àwọn gist wa. Kò ń ṣe pé bóyá ẹ máa náwó láti join wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ gbogbo yín sókè o. Bàtà tí wọ́n ń tà, bàtà tó yẹ pé ẹ máa wọ̀ láti size 6 títí dé 14. Ẹ̀yin tẹ́ lẹ́sẹ̀ ńlá ẹ kàn sí collectioncenterstore@gmail.com.
wọ́n ń ta bags, fashion bags, wọ́n ń ta 14 karat gold, 12 karat gold, 10 karat gold. Ẹ kàn sí wọn ní collection center store at gmail.com. Wọ́n ń ta palm, wọ́n ń ta slippers, wọ́n ń ta sandal. Ẹ̀yin náà ṣàrí gbogbo àwọn bàtà yìí, àwọn bàtà tó yẹ pé ẹ máa wọ̀ tí ò ní tètè bàjẹ́, òun ni wọ́n ń ta. Ẹ kàn sí collection center store at gmail.com. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ọlọ́run á bá mi dúró tì yín. Happy Sunday to you all. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.